ẹ gbọ́ kí ló dé tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣe kọ lẹ́tà sí ọ̀gá ọlọ́pàá lórí ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn. ìmáàmù kan ló fẹsẹ̀ fẹ́ ní ìlú Òṣogbo nígbà tí olùjọ́sìn kan dúnkòokò mọ́ lẹ́nu wáàsí. ìjọba ti ṣe ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ fún sáà ìgbẹ́kọ̀ọ́ ọdún 2025 sí ọdún 2026 o. àjọ NCSA ti fárígá o, wọ́n ní àwọn kò ní gba èsì ìdìbò tí ọ̀gá INEC bá kéde lọ́dún 2027 wọlé. àwọn ológun Nàìjíríà ti finá sí ibùbá àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ Kwara o. síwájú sí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé ìjọba ti ṣe ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ fún sáà ìgbẹ́kọ̀ọ́ ọdún 2025 sí ọdún 2026. ní ọjọ́ 21 oṣù kìíní yìí ní ìjọba kéde pé ìforúkọsílẹ̀ náà yóò parí tẹ́lẹ̀ o, ṣùgbọ́n àjọ NEFON ti sún ọjọ́ náà sí ọjọ́ 27 oṣù kejì tó ń bọ̀ yìí. ṣáájú ni agbẹnusọ fún àjọ NEFON ti ṣàlàyé wípé àjọ náà ti ṣí ojú òpó ìforúkọsílẹ̀ fún apá kejì ètò ẹ̀yáwó náà láti ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá. àtúngbọ́ wípé ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà Akíntúndé Sànyà òun náà tún ṣe àfikún ọ̀rọ̀ náà pé ìjọba ti ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí o láti lè fún àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti parí ìforúkọsílẹ̀ wọn. ṣẹ́yìn náà tún ti gbọ́ pé àwọn ìjọsìn kan tún lu ẹnìkan pa nílùú mọ́ṣáláṣí lásìkò tí wọ́n ń kírun lọ́wọ́ lọ́ṣogbo. àtúngbọ́ wípé ní ọjọ́ ẹtì Friday 30 oṣù kìíní ọdún 2026 yìí ní ọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Nájìm pàdánù ẹ̀mí rẹ̀ o lẹ́yìn tí wọ́n lù nínú mọ́ṣáláṣí kan lálùbami ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. nínú ìwádìí ṣàfihàn pé àwọn olùjọ́sìn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n dáwọ́ jọ lu ọkùnrin náà pa o lásìkò tí wọ́n ní wọ́n ń kírun ìdájí lórí ẹ̀sùn pé ó ń da ìwàásí máàmù náà rú. síwájú sí wọ́n ní lásìkò tí ìmáàmù náà ṣe wáàsí lọ́wọ́ ni ọ̀dọ́kùnrin Nájìm náà ti ń dúnkokò pé òun yóò ṣe ìkọlù sí ìmáàmù náà o kí ìmáàmù náà tó nà pápá bora. ọ̀rọ̀ yìí àbí nǹkan míì kò jèrè kò jàwàdà ni ìmáàmù náà fi fẹsẹ̀ rẹ̀ fẹ́ nígbà tó ń ṣe wáàsí lọ́wọ́. nígbà náà ni ọkùnrin náà dúnkokò mọ́ ọ. àwọn tí òun náà ṣojú wọn ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́yìn tí ìwádìí tó múnádóko sì ń lọ lọ́wọ́ lórí ohun tó bí ìdúnkokò náà wá. ẹ gbọ́ kí ló dé tí Ọọ̀ni ṣe kọ lẹ́tà sí ọ̀gá ọlọ́pàá nítorí àwọn àmọ̀tẹ́kùn o. ohun tá a gbọ́ ni wípé ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ti Ilé-Ifẹ̀ òun ló kọ lẹ́tà sí ọ̀gá ọlọ́pàá lórí ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣáájú ni àwọn ìyàwó àwọn àmọ̀tẹ́kùn ti sunkún lọ bá Ọọ̀ni nípa bí àwọn ọlọ́pàá ti ṣe fi ṣìkún òfin gbé àwọn ọkọ wọn o lẹ́yìn tí wọ́n ní wọn ò mọwọ́ wọn ò sì mẹsẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o. wọ́n ní láti ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025 ní àwọn agbófinró ti kó àwọn àmọ̀tẹ́kùn náà sí àhámọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. nínú àlàyé tí àwọn aya wọn ṣe kalẹ̀ wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn kan ló yìnbọn pa èèyàn 3 nílùú Akínàánú, àmọ́ wọ́n ní kì í ṣe àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìlú náà ló ṣiṣẹ́ náà bí kò ṣe láti ìta, àmọ́ nítorí pé ikọ̀ àmọ̀tẹ́kùn ti ẹ̀ka ìpínlẹ̀ náà ló wà nítòsí, ìdí nìyí tí wọ́n fi kó gbogbo wọn lọ. èyí ló bí ìgbésẹ̀ bí àwọn ìyàwó wọn ṣe mú ẹjọ́ náà tọ Ọọ̀ni ọba Ògúnwùsì lọ láti lè bá wọn dá sí ọ̀rọ̀ náà. èyí ló bí lẹ́tà tí Ọọ̀ni kọ ránṣẹ́ sí àwọn agbófinró. síwájú sí i àwọn ológun Nàìjíríà ti ya bo ibùbá àwọn agbésùmọ̀mí lẹ́yìn tí wọ́n gba àwọn tó wà ní ìgbèkùn sílẹ̀ nínú àhámọ́. ní ìpínlẹ̀ Kwara ni àwọn ológun náà ti sọ iná sí ilé àwọn agbésùmọ̀mí o tí wọ́n sì gba àwọn tó wà ní ìgbèkùn sílẹ̀. ọjọ́ ẹtì tó jẹ́ 30 oṣù kìíní ọdún 2026 ọjọ́ ẹtì tó jẹ́ 30 oṣù kìíní ọdún 2026 tá a wà yìí ni ìgbésẹ̀ náà wáyé o. ẹni tó jẹ́ adelé adarí ìkéde náà níléeṣẹ́ ológun ló kéde ọ̀rọ̀ náà tí ọ̀gágun Maroon Ògúnká ó sì buwọ́lu ìkéde ọ̀hún. àtúngbọ́ wípé àwọn ọ̀gá ológun kan tí a mọ̀ sí Chinedu Nnebuev àti Nicholas Mume àwọn méjèèjì yìí ni wọ́n darí ìgbésẹ̀ náà o. nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní nínú ihò kan tí wọ́n fi ṣe ibùbá ni wọ́n ti fún wọn ní àkámọ́ o tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, àmọ́ ṣá àwọn mìíràn sá wọ igbó lọ pẹ̀lú ọta ìbọn lára wọn. wọ́n sì ṣe àpèjúwe bí wọ́n ti rí àwọn tó wà láhàámọ́ gbà kalẹ̀ o. síwájú sí i lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdojúkọ tí àwọn ológun náà dojúkọ nínú igbó, wọ́n ní àwọn kan ló ń ṣe agbódegbà tí wọ́n sì ń bá wọn ṣètò oúnjẹ àti nǹkan mìíràn tí wọ́n bá fẹ́ fún wọn. iléeṣẹ́ ológun náà wá ṣèkìlọ̀ pé kí àwọn aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè lé wọn kúrò nínú ìlú kí wọ́n sì dẹ́kun láti máa ṣe agbódegbà fún wọn ò nítorí nípa ṣíṣe èyí ó jẹ́ kó dàbí ẹni pé àwọn kan yí gbàdó sẹ́yìn ìgbani o lẹ́yìn tí kò ní jẹ́ kí iṣẹ́ táwọn ṣe ó yọrí sí dáadáa báwọn ti fẹ́. China ti gbọ́ wípé ìgbìmọ̀ tó ń rí sí òfin Sharia lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn SCSS Supreme Council of Sharia in Nigeria wọ́n ti pè láti yọ Joash Amupitan ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC kúrò nípò o. wọ́n ní ó ṣeé ṣe kí òun fúnra rẹ̀ ó jẹ́ ẹni tó lè ṣàkóbá fún ẹtì ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí bí ẹnu ti ń kùn ún.
nínú ìwádìí ṣàfihàn pé ìhà tí alága INEC ọ̀hún kọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe àkóbá fún òun nítorí bí ó ti jẹ́rìí sí bí àwọn agbésùmọ̀mí ti ń ṣe ìkọlù sáwọn kìrìsìtẹ́nì. ìdí nìyí tí Shehu Umar jẹ́ kó di mímọ̀ wípé ẹni tó bá di irúpò báyìí mú ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò ní lè fi sí ibìkan ju ibìkan lọ gẹ́gẹ́ bí ipò tó gbé dání. wọ́n ní fún ìdí nìyí tí àjọ SCSN fi ní àwọn kò ní tẹ́wọ́ gba èsì ìdìbò tí àjọ INEC bá kéde. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ àti àlọ́ ń jábọ̀ ọ̀rọ̀ ìsétí ìgbọ́ yín. Ire o.